Kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáńlá ayé, a kú ọ̀sẹ̀ àwọn ọmọlẹ̀ lẹ́yìn kọ́lọ́sẹ̀ kó gbà. A kú àlàjá ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yá sàn wá sówó, ọ̀sẹ̀ yá sàn wá sọmọ, á sàn wá sáìkú baálẹ̀ ọ̀rọ̀. Àrítajé ṣe èní lọ́jọ́ ajé. Ajé àfilé kálukú wa ṣe bùgbé, àní wówó tì láṣẹ Èdùmàrè. A máa mọ̀ ṣe ni láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tí mo mú wá fún wa lónìí kò ju wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn tá à ń rí bí olórí nílẹ̀ Yorùbá, gbogbo ọba ilẹ̀ Yorùbá. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ẹni tó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ á mọ̀ pé nǹkan bàjẹ́ lọ́wọ́ òun. Ẹni tó ròbò ń pọ́n á rí pé ó bàjẹ́ ni. Kí ni gbogbo àṣà mọ̀rọ̀ tí mò ń sọ? Ṣé kò tí ì tásìkò fún gbogbo àgbààgbà ilẹ̀ káàárọ̀ oòjíire kí wọ́n pàpéjọ, kí wọ́n ṣe àpérò lórí ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire àti lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire? Ìgbà tó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìwà ìdójútì náà ń bá lọ́wọ́ àwọn àgbààgbà míì tá à ń wò lókè. Kí wá ní ipò àgbà? Kí ni ipò yẹn wà fún? Ipò téèyàn máa ń pọ́nlé láwùjọ ni. Àwọn náà máa ń ṣe gbogbo ètò agbègbè àbí ètò ìlú àbí ètò àdúgbò. Àwọn náà máa ń mú gbogbo àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire, àwọn ló yẹ kán tọ́jú ẹ̀ dání. But ọ̀pọ̀lọpọ̀ wọn sìn inú ẹ̀sìn àjòjì náà wà. Àwọn ló yẹ kán tọ́jú gbogbo ìtàn original ilẹ̀ káàárọ̀ oòjíire dání. Àwọn gangan ló yẹ kán make sure pé àwọn ensure continuity àṣà àti ìṣe wa, nítorí wípé àwọn la bá. Wọ́n ní kí ni ìṣẹ̀ṣe? Ohun tí a bá àbáláyé wa, àwọn ohun tá a bá láyé táwọn baba ńlá wa ti ń ṣe. Àwọn àgbààgbà tó yẹ kán mójútó, tó yẹ kán wà ní position ẹ̀, níbo la bá wọn lénìí? Àwọn gangan náà ń kó wa lọ sínú oko ẹrú ẹ̀sìn àjòjì. Àwọn àgbààgbà, àwọn ló yẹ kán máa kọ́ wa ní ẹ̀kọ́ nípa ìtúsílẹ̀. Àwọn ló yẹ kán máa fún wa ní ìmọ̀ràn nípa ìrírí ayé. Àwọn ló yẹ kán máa gbà wá níyànjú, ọ̀pọ̀lọpọ̀ ìyànjú. Àmọ́ kí ni nǹkan tá a bá lọ́wọ́ wọn? Àwọn àgbàlagbà, àwọn ló yẹ kán máa dáàbò bo àdúgbò, gbogbo community pátápátá. Àwọn ló yẹ kán máa dáàbò bo àwọn ènìyàn. Mo rántí ìgbà tá a kéré, tí nǹkan bá ṣẹlẹ̀ ládùúgbò ńgbà yẹn, wọ́n á ti sáré pe landlord association, àwọn landlord àgbàlagbà àtàwọn àgbààgbà kan ládùúgbò. Wọ́n máa ń pè wọ́n ní àwọn old tenants, chief tenants nínú ilé. Wọ́n á jókòó, wọ́n á ṣèpàdé. Báwo la ṣe fẹ́ bójú tàdúgbò? Báwo la ṣe fẹ́ ṣe gbogbo nǹkan? Tó bá ní pé ó yá lónìí, àwọn wo náà fẹ́ ṣe negotiation fún bí ilẹ̀ káàárọ̀ oòjíire bó ṣe yẹ kó rí? Gbogbo àwọn àgbààgbà. Ìróòlù àwọn àgbààgbà, ipa tó yẹ káwọn àgbààgbà máa kó nìyẹn. Àwọn gangan ló yẹ kó máa produce àwọn youth tó wà productive, nítorí pé tó bá wà productive làwọn náà máa lè produce àwọn ọ̀dọ́ tó wà productive. Mo máa rántí ìgbà tá a kéré, tí ọmọ bá hùwàkuwà, àgbàlagbà tí ìṣe ìyá àti bàbá ẹ̀ náà máa bá wípé má ba àdúgbò jẹ́, má ba orúkọ bàbá ẹ̀ jẹ́. Àmọ́ gbogbo nǹkan yẹn kò sí mọ́. Àwọn àgbàlagbà, àwọn náà máa ń guide community. Àwọn náà máa ń wò pé bí àwọn nǹkan báyìí tí ò tó yìí náà máa ń ṣe gbogbo yẹn. Ǹjẹ́ àwọn àgbà tìsín wọ́n ṣe gbogbo yẹn mọ́? Àwọn àgbàlagbà àtijọ́, àwọn náà máa ń pass down ìmọ̀ sí àwọn ọ̀dọ́. Àwọn náà máa ń pass down knowledge sí àwọn ọ̀dọ́ pé àwọn nǹkan báyìí. For example, wọ́n á pàlọ́ fún wa, wọ́n á sọ ìtàn oríṣiríṣi fún wa. Àti ẹ̀ mọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àlọ́ àti ìtàn pé inú Ifá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn ti jáde. Àmọ́ wọ́n mú wa mọ ìlànà yẹn pé ìṣẹ̀ṣe wa leléyìí o, èèyàn ṣe gbé èèyàn ṣàwo ni. Àmọ́ àwọn àgbà tìsín, ǹjẹ́ wọ́n ń ṣe the same thing? Ǹjẹ́ wọ́n ń promote àwọn nǹkan tó yẹ kó máa pass down fáwọn ọmọ kéékèèké? Àwọn àgbà àtijọ́, àwọn náà sọ fún wa pé igbá ó ṣe pàtàkì. Ìkòkò tó bá fi sebẹ̀, ọbẹ̀ yẹn kò ní fàìsàn ságọ́ ara, ó dẹ̀ máa jẹ́ kí
kò ní jẹ́ kọ́bẹ̀ náà tètè bàjẹ́ oríṣiríṣi and wọn kì í gbé ìkòkò tẹ́ bá fi sebẹ̀ sílẹ̀ lẹ̀ ẹ gbúdọ̀ gbé nǹkan sí ìtẹ́lẹ̀ ìdí gbogbo àwọn nǹkan yẹn àwọn òye yẹn la ní ní ìgbà yẹn ǹjẹ́ àwọn àgbà tìsín àwọn náà kọ́ wa ní àṣà àti ìṣe àmọ́ àwọn àgbà àtijọ́ gbogbo àwọn nǹkan yẹn àwọn àgbà tìsín gbogbo nǹkan yẹn náà gbà lọ́wọ́ àwọn àgbà àtijọ́ o àwọn àgbà àtijọ́ àwọn àgbàlagbà àwọn náà máa ń oversee gbogbo nǹkan tó ń pè ní rituals rites nípa tradition nípa value nípa respect ẹ jọ̀ọ́ mo wá bi wá ṣé àwọn àgbà sìn àwọn nǹkan yìí ṣó wà lọ́wọ́ wọn ṣé wọ́n ń ṣe àwọn àgbàlagbà àwọn náà máa ń mójútó gbogbo àwọn ènìyàn ládùúgbò àgbà yẹn máa ń pa àwọn ìyá mi a ní àwọn ìyá yẹn àjẹ́ ni wọ́n gbogbo nǹkan náà ń fojú sí àwọn bàbá yẹn àwọn tí wọ́n ti pọ̀ ju gbogbo nǹkan náà mọ̀ nítorí pé ipa wọn ni wọ́n ń kó àìní ìmọ̀ wá gbà yẹn ló jẹ́ ká máa wò ó ló jẹ́ ká máa fún wọn lórúkọ àwọn àgbàlagbà gbogbo collective responsibility wọn òun ni pé origin wa bí ò ṣe ní sọnù history wa wọ́n máa ṣe àpapọ̀ ẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ de àwọn tó ń bọ̀ de àwọn tó ń bọ̀ tradition wa wọ́n máa ṣe kíni wọ́n máa mójútó wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi filẹ̀ fún àwọn tó ń bọ̀ then culture wa wọ́n ṣe kíni wọ́n máa jẹ́ kó yé wa pé culture yín lélẹ́yìí o kò síbi tẹ́lẹ̀ lọ kò síbi tẹ́lẹ̀ dé ẹ má jẹ́ àgbàgbé o so kí wàá ní ìdí tí àwọn àgbàlagbà tí wọ́n fi ń wà lálákọ̀ọ́kọ́ kán lè accompany wa accompany bóyá French nìyẹn kán lè jẹ́ companionship fún wa nínú ìrìn àjò ayé kán lè encourage wa gbogbo social interaction tó yẹ pé láàrin ara wa la ti ń ṣe ó yẹ kí àwọn àgbààgbà náà dìde kán engage nínú gbogbo àwọn activities yìí then kí wọ́n lè kọ́ wa nípa vision of life ǹjẹ́ àwọn àgbàlagbà ti sìn wọ́n wà nínú ìrìn àjò yẹn ṣe rí kí ni ìdí tí mo ṣe wá pe àwọn àgbààgbà yìí ṣàkíyèsí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹnìkan ń ṣarán ẹ mọ̀ bóyá kékeré ló ti bẹ̀rẹ̀ kó tó dàgbà èmi ò wáyìn sọ tí wọn èmi wá sọ fún wọn ipa tí àwọn àgbàlagbà máa ń kó ládùúgbò ní ìlú nínú ìlú tó dẹ̀ jẹ́ wípé ó yẹ kí wọ́n dìde àmọ́ ẹ lọ wo gbogbo àwọn àgbàlagbà oríṣiríṣi ìwà tá à ń bá lọ́wọ́ wọn àwọn ọ̀wà míì ìwà dójútì ni àwọn ọ̀wà míì ìwà sọnù àwọn ọ̀wà míì ìwà ìbanilójú jẹ́ tó là ń bá lọ́wọ́ àwọn àgbààgbà míì kí wàá ní àtúnṣe àti ọ̀nà àbáyọ ẹnìkan pè mí ó ń sọ fún mi lóru èní náà ni o lóru mọ́jú ló ń sọ fún mi pé tí generation yìí tí wọn ò bá fi ṣe àtúnṣe kí ilẹ̀ káàárọ̀ òjìrè kó má bọ́ sí àjòjì lọ́wọ́ tó bá máa fi tó ọdún 10 kò ní sí nǹkan tó ń jẹ́lẹ̀ káàárọ̀ òjìrè mọ́ níbi tí nǹkan ń lọ àti níbi tí nǹkan dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí nìyẹn tá a ṣe wá pé gbogbo àwọn àgbààgbà sí àkíyèsí pé ipa tó yẹ kẹ́ ẹ máa kó nì ṣé ẹ̀ ń kó àwọn ipa yẹn àbí àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ mójútó lọ́ mójútó àárín ìrìn àjò àwọn wo là ń bá rìn ìrìn àjò ìnira wo ló wà nínú ìrìn àjò yẹn ṣé tipátipá ni ìrìn àjò tó ń pa ènìyàn lára ṣé kéèyàn kọ́ntínú láti máa rìn ni wọ́n ní ìgbéyàwó tipátipá tó mú ẹkún ìpayín kékeré tó wà toxic kí ló dé tá a yára wa nínú ẹ̀ wọ́n torí ènìyàn kan nítorí ambition èèyàn kan wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ òjìrè sóko ẹrú à ń pariwo pé a jẹ́ kíran káàárọ̀ òjìrè dá dúró ẹ jẹ́ kíran káàárọ̀ òjìrè dá dúró ẹ jẹ́ ká ṣàtúnṣe àmọ́ nítorí ambition èèyàn kan àti ìwọ̀nba èèyàn péréte tí wọn ò ju 3000 àárírú ẹ̀rí 3000 nínú over 80 million ọmọ káàárọ̀ òjìrè ẹ wá wo oríta tá a dé ojoojúmọ́ náà ń kidnap ojoojúmọ́ náà ń jiyàn gbé ojoojúmọ́ náà ń pààyàn ojoojúmọ́ lóríṣiríṣi ń ṣẹlẹ̀ ẹlẹ́bi wọ́n á gbẹ̀bí fáláre ọláre ń jẹ ẹ̀bi ẹlẹ́bi ń jẹ àárẹ̀ àwọn dẹ̀ ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun ò wọ́ nìkan o orí ọmọ tuntun ti ń jábọ́ láàrin ìjà báyìí o àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun ò wọ́ nìkan o
orí ọmọ tuntun ti ń jábọ́, ọrùn ọmọ tuntun ti ń ṣẹ́ tí wọn ò dẹ̀ rí àtúnṣe lé lórí.